Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kúrò ó dọ̀wọ́ gbogbo wa. Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ń ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ pa. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o. Mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kedere. Ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Àbáàsì gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé ní oore. Bákan náà mo sì dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn ìtàn Yorùbá káàkiri tìbútòrò àgbáyé níbikíbi tí gbogbo ọmọ Yorùbá rúwé gbé tá a sì ta ègbòdé. Ẹ̀yin gangan ní ìtàn Yorùbá o. Ẹ̀yin ni Láàjì Àbáàsì, ẹ̀yin lẹ́ ń ṣe àtìlẹyìn fún wa. Ẹ̀yin lẹ́ ń làkàkà pé bó ni ìtàn Yorùbá bó ni ò sí ní wọ́ọ̀kù. Mo dúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè wá káàkiri tìbútòrò àgbáyé. Mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi Samuel Afọlábí ọmọ Ìgbàmọlísàbí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Mo níyàwó àwọn iní máa ń wo ìtàn Yorùbá lórí YouTube pé àwọn kí a lọ wò láti ìjọ yìí. Àmọ́ àwọn wò àwọn wá rí i pé àwọn mọ̀ dúpẹ́ o, àwọn dúpẹ́ o, wọ́n ṣàdúrà ilẹ̀kùn. Èmi náà kọ́ Ọlọ́run ọba ni. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn náà ń ṣe àtìlẹyìn pátá tó ṣe wípé ẹ̀yin lẹ jẹ́ kí ìtàn Yorùbá ó dúró di òní, torí pé ńgbà tílẹ̀ dóòyì ká tá a ròyìn pé kí ló wá dé ọmọ Yorùbá wá ṣe ní mọ rírì iṣẹ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn ọmọ Odùduwà tẹ́wọ́ gbà. Mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọ̀túnba Mọ́sọ̀bálájé Abímbọ́lá David. Bàbá dúró gbágbágbá pé Láàjì Àbáàsì ojú òní tí ọkà wọn sì balẹ̀ yìí pé olùwádìí ìjìnlẹ̀ tó gáyàtà ni ó. Mo dúpẹ́ mo tó tún ọpẹ́ dálẹ̀ ẹ̀kan sí fún gbogbo ẹ̀yà látìlẹ́yìn wa. Ẹ wá rí i kí wọ́n di pé a bẹ̀rẹ̀ ẹ̀tẹ̀jẹ̀ pọ̀ Ọlámilékan máa bọ̀ máa wọlé bọ̀ náà máa wọlé bọ̀ Ọlámilékan. àwọn ẹ̀kọ́ ajálẹ̀. àwa nu ó rí i pé Yorùbá ní pé bí alágbẹ̀dẹ bá ń lórí kókó lójú kan ó ní tó fẹ́ mú jáde
ọ̀nà tá a bá sì tọ̀ tá a bá fi sílẹ̀ èyí ọ̀dọ́ lọ́rọ̀ èyí ọ̀dọ́ lọ́lá. Ọ̀tọ̀ ni olówó, ọ̀tọ̀ ni ọlọ́rọ̀, ọ̀tọ̀ ni ọlọ́lá. Àwọn èèyàn wá ká mi lára ju aṣọ lọ, wọ́n dúró ti ìtàn Yorùbá. Mo wà lọ́dọ̀ bàbá mi Ọ̀túnba Abímbọ́lá Davis ní ọjọ́ àìkú tó lọ. Bàbá ní Lájì pẹ̀lú ògùn Ọlọ́run ó yẹ kó o ní stúdíò tiẹ̀, torí wípé n tó gbé yìí kò sì gbé kọjá bí táwa gan lérò pé ó lè gbé dé. Èmi náà kọ́ àtìlẹ́yìn àwọn bàbá yìí náà ni, torí pé ta lè ní ọgbọ́n àtinúdá wo la ní bí kò ṣe àwọn èèyàn tẹ́ ń dá sọ ọgbọ́n àti òye àti ìmọ̀ ń ró wa pé bò lójú òsè ní ti ilẹ̀ Yorùbá. Jẹ́ kọ́kọ́ kí àwọn tó ṣe alátìlẹ́yìn ìtàn tá à ń bá bọ̀ yìí. Àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ dúpẹ́ fún o ní Bọ́lájí Eégúnjọbí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Mo dúpẹ́ o, iṣẹ́ tó ń ṣe àsìta ìbọn kò ní bọ́ o, bọ́ bá ti ń lọ bọ́ bá ti ń bọ̀ ọmọ lọ láyọ̀ ọmọ bọ̀ láyọ̀ ni o. Mo dúpẹ́ gidi gan lọ́wọ́ Bọ́lájí Eégúnjọbí lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ní gbogbo ìgbà bá ti ń gbé ètò kan báyìí òní ọ̀kọ́kọ́ dìde pé mo fẹ́ ṣe agbátẹrù. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ Adégbóyèga Philip Suya ọmọ Ayíkándú ní Abẹ́òkúta ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní New York City. Ìgbàgbé Túndé Ajẹlẹ̀ ọmọ Orówùsì ọmọ Òrùn Ajẹlẹ̀ ní UK lọ́hùn. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúbùnmi Aláwòdé, bàbá tó ṣàdéhùn wọ́n mú àdéhùn wọn ṣẹ. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, bẹ́ẹ̀ sì jẹ́ kí ojú ó ti ìtàn Yorùbá, ojú òní tì ní láéláé. Texas ni bàbá wà. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi dáadáa Rahman Fọlọ́runṣọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà fún àtìlẹ́yìn tiwọn náà ní ìgbà gbogbo. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́, mo tọ́pẹ́ dá. Ìwà gbàgbé Dọ̀tun Fámákinwá ní orílẹ̀-èdè India, bàbá mi Ìjẹ̀ṣà Òṣùré onílẹ̀ Òbí. Mo dúpẹ́ dáadáa lọ́wọ́ bàbá yìí. Gbogbo ìgbà wọn a máa jọ mí lójú. Nígbà mo tiẹ̀ sọ ìtàn Ògèdèngbé, èmi rò pé torí ìtàn Ògèdèngbé lọ́jọ́ kára bàbá yìí ó bù máa sọ bẹ́ẹ̀ ni. Nígbà tó wá parí ìtàn Ògèdèngbé, gbogbo ìtàn bá bẹ́ẹ̀ sí pátá bẹ́ẹ̀ ni bàbá yìí kópa tó jọjú ń bẹ̀. Ọ̀nà tí pé bàbá yìí àti Bọ́lájí Eégúnjọbí àti Basọ̀run Olúpàpọ̀ àwọn ni wọ́n jẹ́ ká lè lọ sílé Ògèdèngbé láti lè fi àwòrán gbogbo ẹ̀ hàn wá. Bẹ́ẹ̀ náà láti fẹ́ ṣe o. Nígbà bá parí ìtàn ti Sódẹkẹ́ àfi ilé Sódẹkẹ́ àfi gbogbo ẹ̀ hàn wá náà láti ń gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá tẹ́ ń kàn sí wa lórí ètò ẹ̀sìn agbátẹrù rẹ̀ láti lọ sí ilé Sódẹkẹ́, àwọn ẹbí Sódẹkẹ́, gbogbo nǹkan. Kódà ibi tí wọ́n kọ́ pàgọ́ sí gbogbo Olúmọ. Ìṣòro táwa ní ni wípé nǹkan tó bá ti wá lọ́wọ́ ìjọba núkè yá kíkọ ìwé iná ẹlẹ́sìn ń gbẹ̀yìn èèyàn, torí pé mo ti lọ ìgbà wọn ni wọn ò tí ì yan alákòóso kọmíṣánná. Nígbà mo lọ rí kúrétọ̀ Olúmọ, mo lọ sí National Museum wọn, mo lọ síbi tí Olúmọ wà. So àwọn àlàyé tí wọ́n ṣe nígbà náà nù. Mo á dúpẹ́ ọlọ́wọ́ gbẹ̀yìn yẹn, mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tẹ́ ń ṣe àtìlẹ́yìn wa àtẹ̀yìn tẹ́ ń fi àdúrà tí ẹ fi ń ràn wá lọ́wọ́ ní gbogbo ìgbà. Mo dúpẹ́, mo tọ́pẹ́ dá. Ọlámilékan kí èmi tó ní mú bọ̀ lábọ́lá àmọ̀dájú kó lè bá àmọ́ bẹ́ẹ̀ tó lọ. Bàbá yín ti ń jà rìnrìn ńlẹ̀ wa Nàìjíríà, mo ní ká tiẹ̀ tún mi sọ̀rọ̀ lámọ̀dájú bàbá. Ọ̀rọ̀ àwọn South Africa yìí ni mo gbọ́ pé wọ́n pé àwọn Zambia wọ́n lọ dáná sun ilé airport wọn náà, embassy wọn ti ń bẹ ní ọ̀dọ̀ wọn. Bọ́bí ṣé Nàìjíríà nìkan kan ń pa ni? Ṣé Nàìjíríà kan nìkan kan náà ń fi fìtì náà kàn ni? Ọ̀kàrí Ọlámilékan, bẹ́ẹ̀ ni wọ́n dáná sun embassy South Africa ní Zambia. Ọ̀wọ́ a máa ń tọ́jọ mí lójú sọ́rọ́ àwọn ọlọ́pàá tiwa lórílẹ̀‐èdè ànímọ́sọ́sẹ́ ẹni ibú lọ́pọ̀ jù nínú wọn. Igi àwọn tó ń fi ẹ̀hónú ẹ̀ igi làwọn ọlọ́pàá tí wọ́n mú dání. Lọ́dọ̀ tiwa ń bì kódà bí ọmọ Nìjẹ̀ lásán bá dé tó bá ti fún ọlọ́pàá tiwa lówó kọ̀kọ̀ láti máa yìnbọn pa ọmọ ìyá tiẹ̀. Èmi à ń lọ bà Shoprite jẹ́, à ń bẹ MTN jẹ́, ẹ má ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n olú iléeṣẹ́ wọn wọ́n gbé kúrò lórílẹ̀‐èdè wa. Ilà àwọn Zambia ṣe tí wọ́n fi dáná sun pé ẹwọ́n tó dé ti ń pa àwọn èèyàn tí gbogbo Áfíríkà káwọ́ gbéra. Nínú orílẹ̀-èdè tó sì ní sùúrù tó ní faradà iná lọ́jẹ́yà ọjọ́ ọmọ Nàìjíríà débi tó dé, torí ìnífẹ̀lá kọ pé Sofia Live ìyá máa ń jẹ wá á sì máa ní faradà pé yóò dà lásìwájú wa fi máa ń yàn wá jẹ. Iná náà wá bá wa débi tó dé yìí kó tó di pa wá rorùn mọ́ wọn lọ́wọ́. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn Tanzania náà gbógun tì wọ́n
Congo náà gbógun tì wọ́n ṣùgbọ́n wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọn èrí nǹkan kan táwa nìyá rẹ̀ ọ̀jẹ̀ jù South Africa ní wàláì South Africa ní àwọn India ń bẹ́ẹ̀ o China ń bẹ́ẹ̀ àwọn òyìnbó ń bẹ́ẹ̀ o ẹ̀ fúngun mọ́ wọn àwọn ọmọ ìyá yín ọ̀dà níjọ́ tá a ti ń lọ tí n bá fẹ́ lọ láti bí lọ sí Benin Republic ibi tí mo lè gbà tí ọ̀nà tí mo lè gbà tí mo mọ̀ tí ì ní kan bí táwọn òṣìṣẹ́ aláàbò wà tí n fi wọbẹ̀ mo mọ bíi mẹ́wàá tó dájú torí pé wọ́n pààlà pẹ̀lú wa nípínlẹ̀ Ògùn wọ́n sì pààlà pẹ̀lú wa nípínlẹ̀ Ọ̀yọ́ ibo wá ní ìwà lè gbà tá a sì dákó wọnú ara wa tí èsè yí pé a ṣe odi tá a fi ṣe mọ́ Áfíríkà ò fòdì kankan ṣera wọn mọ́bì kankan àwọn làwọn ń para wa ìbò wa dà wá rú wọ́n wá dà wá lédèrú wọ́n wá dà wá léyàrú bí ìgbà káwọn ọmọ ìyá wa àwọn ọmọ Kétu tí ń bẹ ní Benin Republic kí wọ́n wá sí Ìbàdàn káwá mọ́ lálejò ni wọ́n sọ pé àìpé orí nu àwọn ọmọ Yorùbá tí ń bẹ ń bẹ táwọn òyìnbó wá dà wá rú tí wọ́n pín wọn mọ́ wọn bí wọ́n ṣe pín àwọn Kanuri Empire tí wọ́n pín àwọn kan lọ sí Cameroon káwá máa ní pé òun èsàrà wa tẹ́sí ń dá dé ìṣẹ̀ǹbáyé adé Oòduà ń bẹ South Africa ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀ tí ì rí nǹkan kan ẹ̀ jẹ́sẹ̀ bọ̀n ìyà ẹ̀yin nìyá rẹ̀ ọ̀jẹ̀ àmọ́ bí mo ṣe ń rọ̀ wá ẹ má dáná sun dúkìá ẹ má dáná sun lé ẹ má pa èèyàn ẹ má pa àmọ́ olú iléeṣẹ́ wọn wọ́n gbé kúrò Nàìjíríà kí ìjọba wọn sì lọ sí àjọ tí ń gbẹ́sùn wọ̀ ọ̀daràn lágbàáyé kí wọ́n gbé South Africa lọ kò sí tí Buhari lè ṣe tó lè dùn mẹ́mi o gbogbo ariwo tẹ̀ ń pa ẹ̀ nígbà wọn ò rí wọn nígbà wọn dé bàálù tẹ́ ni wọ́n gbé lọ wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà wa ti ń bẹ ń bẹ inú ìwé ìrìnnà wọn ọjọ́ ti lọ lórí rẹ̀ ó ti expire kò lè má rí bẹ́ẹ̀ níbo lè ọmọ Nàìjíríà ń lọ tí wọ́n fẹ́ wálé ṣebí àìdá ìlú náà ni àìdá ìlú ni àwọn tá a wà lórílẹ̀‐èdè náà agbákádàrá ni tẹ́ bá ní ká máa bọ̀ l'Amẹ́ríkà lónìí sáwàgbò sí ní sálọ agbákádàrá ni ṣébí ìlú ṣe rí nílùú rí gbogbo nǹkan tó lọ sí fi ń kẹ́ orílẹ̀‐èdè pátá ló fi kẹ́ wa ní Nàìjíríà àmọ́ a ti fi ọ̀rọ̀ lẹ̀ fún ìjọba ẹ̀jẹ̀ àmọ́ wo ibi tí ó jà sí àmọ́ irọ́ kan kẹ́ ẹ wá máa parọ́ kíní kankan bí ìjọba àpapọ̀ bá fẹ́ parọ́ fún wa àbáwọn èèyàn fẹ́ pa tí wọ́n bá pa àwọn mọ́wàá kúpa kí ni ìjọba ni wọ́n gbé ẹ̀rọ pílẹ̀nì ti wà ń bẹ̀ o tó ń dúró wọ́n ń dúró kí ìjọba ó fún wọn láṣẹ kí wọ́n tó máa káwọn èèyàn padà ní o ọkọ̀ òfurufú ti wà lọ́n báyìí o tó máa káwọn èèyàn padà lọ́fẹ̀ẹ́ ṣé wọn ò pa wá nípakúpa ìjọba gbọ́kọ̀ òfurufú lọ wọn ò pa wá nípakúpa lọ ọmọ Nàìjíríà yarí wọn ò pa wá nípakúpa la yarí lóòótọ́ àmọ́ sọ pé MTN àwọn ọmọ Nàìjíríà ń ṣiṣẹ́ ń bẹ̀ DSTV ọmọ Nàìjíríà ń ṣiṣẹ́ ń bẹ̀ Shoprite ọmọ Nàìjíríà ń ṣiṣẹ́ ń bẹ̀ lóòótọ́ ni àfẹ́ kí wọ́n bàjẹ́ ṣùgbọ́n tí wọ́n bá kó ráńgà wọn kú òǹbí táwọn èèyàn wa náà kó tiwa náà padà káwá wẹ̀ tí ó dùn nígbà ìjọba wọn ò ti kìlọ̀ fún wọn táwọn ọlọ́pàá wọn ń ṣe bí ọ̀daràn ìjọba ló sì fà á ìjọba ò fún ọmọ Nàìjíríà lọ́wọ́ nígbà ayé Awólọ́wọ̀ olórí ibùdó àwọn tẹ́ ń bọ léde yìí jẹ́ o tẹ́ pa un láyé bàtà ń lọ ẹlẹ́kùnjẹkùn Western region Northern region Awólọ́wọ̀ wọ́n rí i pé ibi táwólọ́wọ̀ ń bá a lọ ibi tó lágbára ni Awólọ́wọ̀ ló kọ́kọ́ kọ́ ilé ọmọ Yorùbá sí ìlú òyìnbó ní London tó o bá lọ bẹ̀ wọ́n mọ̀ gbà tó o wọlé wọ́n mọ̀ ibi tó o wà tí èèrà bá rí ọ Awólọ́wọ̀ obìnrin kí ló dé o kí lọ́mọ wá ṣe nígbà ó sì pé agbẹjọ́rò tó mú yẹn l'Awólọ́wọ̀ fún rẹ̀ nígbà èdè ẹ̀bà gbogbo ẹ̀ jẹ́ ìtẹ́sí ń bọ̀ níjọ́ tí bàbá sọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àwọn wàhálà tá a sì ń kojú àwọn Ìgbò náà ló dálẹ̀ nígbà ìdìbò àkọ́kọ́ ìbò wọn pọ̀ tàsíkò é pọ̀ ìbò Awólọ́wọ̀ tẹ̀lé ìbò tàwọn ilẹ̀ Ìgbò tó nǹkan gbogbo àgbáyé ti wá wò yí pé Awólọ́wọ̀ àtàsíkò wọn jọ papọ̀ básìkò èsè lọ gbé rẹ̀ báwọn Haúsá nù ìní wàhálà tá à ń kojú yìí àwọn tí wọn ò sì tí ì lajú wọn èèmọ̀ pa ètò ìlànà ìjọba Awólọ́wọ̀ tó dẹ̀ rí ṣùgbọ́n ń ṣe ìlara Awólọ́wọ̀ gbogbo nǹkan tó dáa l'Awólọ́wọ̀ ń ṣe tẹlifíṣàn àkọ́kọ́ Liberty Stadium ni ọ̀nà títí Oníbejì lọ́nà Mọ́kọ́lá Ìbàdàn gbogbo nǹkan wo Oòduà Investment Company tí Awólọ́wọ̀ dálẹ̀ gbogbo kòkó ilé ẹ̀ ìbí Oòduà Investment Company náà wọ́n fi dálẹ̀ ẹ̀pẹ́ plywood ní gbogbo ẹ̀ ni Awólọ́wọ̀ ṣe ló ṣe pé ìdẹ bọ́bá ti ń jáde iléèwé báyìí ló ríṣẹ́ gbogbo kìíní rúgà àbí rúkà tẹ́lẹ̀ fẹ́ ṣe ní ìsìnkú làwọn Awólọ́wọ̀ ti ṣe ń gbà yẹn
ẹ bá gbogbo ẹ̀ jẹ́ tán inú mọ́jẹ́yìn. mẹ́bí yíbo àtàwọn àwọn àpàkọ́ ojú oró síra. àjàtúkà ìtàgbáàrí odò ọ̀tẹ̀ pẹ́ gbẹ. yorùbá ló tún wá kọ́. Awólọ́wọ̀ náà kọ́ ló tún wá yanjú rẹ̀. Sórí tá bá ti fàbò sí pilẹ̀ rẹ̀ láyé bí ṣe ń rínú tá bá ti fàbò sí pilẹ̀ rẹ̀ láyé bí ṣe ń rínú. Sórí Yorùbá ìran tó da ìran Yorùbá ò sì lè síbi àbòsí lọ́wọ́ gbọ́ àkọọ́lẹ̀ láyé Yorùbá sì lámúmọ́ra. Àmọ́jọ Yorùbá bá yarí tẹ́ wọ́n mọ̀ pé nígbà wọn kọ́ gbógun táwọn Fúlàní fogun gba gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ń dábẹ́ ẹnu tẹ́ ń rọ̀ bí òwe nígbà Olúyọ̀lé tí ẹnu Yorùbá kò ẹ̀ẹ̀kan péré wọn jagun tẹ́ ń ṣẹ́gun wọn àtìgbà náà ni pínpín wọn ò ti gbin mọ́ ló kálukú ti mà lálé bàbá rẹ̀ wọ́n tún fagídí bábàdẹ̀ sọ̀rẹ́ ni odidi ọ̀rọ̀ bòmíìlì lọ́jọ́ iwájú Ọlámilékan. tó Ọlámilékan tá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. Ìlú wo la ti ẹ̀wà tá a ti ń sọ̀tà? Abẹ́òkúta la ń bẹ̀. Abẹ́òkúta la wà. Nílùú akọni Sódẹkẹ́. Tá a kọni Sódẹkẹ́. Ẹ̀gbá. Yorùbá ló láṣà o àgbàṣàgà ẹ jẹ́ ká orílẹ̀ wa orí àwọ̀ orí àdìgbé jọ̀ǹjọ̀ǹ mẹ́rù ayọ̀wọ̀ ọwọ́ ìjọyà ẹ jẹ́ ká orí ilẹ̀ bàbá wa. Ó yá ǹjẹ́ ń déwì mi rẹ̀ gbà kí wọ́n pẹ́ láàfin àkọ́bí ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé tẹ̀yẹ ọmọ aláké ni wọ́n ọmọ agbójó lọ́wọ́ ogun adé orí ẹgbẹ́ ẹ̀gbá ṣẹkẹ wúru olówó ẹyọ àná kòtò tẹ̀wọ̀n. ẹ ǹlẹ́ o ará aké màjò tó bẹ̀rù màjò gbẹ̀kọ́ ẹrú ní fi ni ẹ̀kọ́ ò lé sí ni. ọmọ ẹni dúdú ò sí nílé ọmọ ẹni pupa ọmọ bẹ́ẹ̀ sè ará aké màjò ṣe bẹ́yìn ni ẹ̀yin ni ọmọ agbójó lọ́wọ́ ogun ẹ̀yin sì lọ́ máa gẹ́sí bámbà. agẹ́sí bàǹbà egungun tóroko pẹ̀lú mi ẹni kó pẹ̀lú mi orí a máa gbé orí kalẹ̀ lọ́jà. ti lájọ bí tarọ́mọṣe tayọ̀ǹbọ̀rọ̀ nírèkú ọmọ lákẹ́sì ọmọ òrùlà àṣekà ìyẹn tó ṣerú ẹ̀ lọ́sàn-án àná olúwa rẹ̀ ò ní lè farare lọ ẹ̀gbámọ́lé tàbí agbóǹgbò àkàlà. ọ̀gán là á sòótọ́ ọmọ ẹja tó ń gbẹ́nu ubú ṣòro ọmọ èrèkú ṣàwọ̀rọ̀ mìrọ̀mìrọ̀mì ẹ̀yin lọ máa tẹ́ ní wíjọ́wíjọ́wíjọ́ irun rẹ̀ máa gbọ̀n lẹ́rẹ́rẹ́rẹ́ ọmọ egúnúdukú pẹ̀lú mi ará pé ẹjọ́ lòdì kẹ́ ẹ má lọ rè é jó lọ́bà. ará oko adágbá ẹ̀yin dà ará pé màjò tó gbẹrú màjò gbẹ̀kọ́ ará oko adágbá ogun ló lé bàbá wọn dábẹ́ Olúmọ ẹ̀gbá mọ́lí ṣàbí àgbo. ó dáa tá a bá ti gbàgbé ẹjẹ́ á rán wa létí pé ìlú Ẹ̀gbá la wà o ìtàn akọni Sódẹkẹ́ iná ẹ̀ la sì ń bá bọ̀ o láti bí ọjọ́ mélòó kan. olùgbà yín là ogun ọ̀sẹ̀sẹ̀ máa ṣe wọ́n ní wàhálà ní dọ́sídọ́sí kólóhùn ó tó dá wàhálà ọ̀hún dúró ibi olúgbé fi wàhálà àwọn ọmọ ní jólú. ṣé ẹ gbàgbé pé apá kẹrin la bá ìtàn akọni Sódẹkẹ́ la bá dé ní àná ká tó wọlé lọ sùn. ọmọ Olúmọ ọmọ àgbẹ̀ lọ́rọ̀ mo sọmọ aláké mo sẹnu wíyẹ mo sì bá mo fọhùn dídùn. ẹ ǹlẹ́ o ọmọ Lísàbí agbóǹgbò àkàlà ọmọ abìpàkọ́ ayérògbólẹ̀ súkẹ́súkẹ́ ọmọ ìgbà gbogbo ọmọ aláké nìyẹn ọmọ agbójó lọ́wọ́ ogun ọmọ aké orí Ẹ̀gbá ṣe. bákan náà lánàá mo ṣàlàyé fún wa bí Sódẹkẹ́ ṣe pé ìpàdé àlàáfíà láàrin gbogbo ẹ̀yà Ẹ̀gbá láti wà ní ìṣọ̀kan o kí wọ́n sì jọ dúró ní ojú kan níbi tí ogun àti ọjà tí ò ti ní jẹ wọ́n mọ́ láéláé kí Ẹ̀gbá ọba lè rí ìmúmi kí wọ́n sì lè rí ayé ṣe. Ìpínlẹ̀ Ẹ̀gbá gbogbo ìgbàkúgbà sálẹ̀jọ́ Ẹ̀gbá ń jàre abímọláké ọmọ aláké Fọlájagun Ẹ̀gbá Fọlájà ó fèkèjà. ọmọ Ẹ̀gbá onípẹ̀dù alùlà Ẹ̀gbá onípẹ̀dù alùlówó lọ́wọ́ alágbogbo ọ̀ràn ẹ̀yàn tantan. ó dáa mọ́ ọ̀gá náà mo ṣàlàyé fún alánà bí wọ́n ṣe rán àwọn èèyàn lọ bu èèpẹ̀ rùpẹ̀ wá káàkiri o láti mọ ibo la fẹ́ tẹ ìlú tuntun sí ṣé àgbàgbé pé lánàá mo mẹ́nu bà bẹ́ẹ̀. bákan náà mo sì wá jó ìwà yìí pé ìtòkò ní Olúmọ wà lórí ilẹ̀ ìtòkò ló wà ibẹ̀ ní èpẹ̀ tí wọ́n bù ti Fásìmú àti pé. ó yá ń déwì mi rẹ̀ gbà kí wọ́n pẹ́ láàfin àkọ́bí. mo sì dárúkọ babaláwo mo dákọ babaláwo lọ́sì àti Òjó Ìbàdàn Ẹ̀gbá ni mò ń sọ o àti
Tẹ́jú Oṣó Ìkìjà àti àwọn babaláwo míì tí wọ́n gbóná tí wọ́n mọ̀ fá dáadáa. ará akémàjò tó gbẹrú májò gbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ ò lè sinmi. ọ̀dà ṣe ti gbàgbé o ẹni tó bulẹ̀ èèpẹ̀ wá tí Ifá sì mú èèpẹ̀ rẹ̀ Sómókùn là ń pè o Sómókùn ní orúkọ rẹ̀ ọmọ ìlú Ìlúgùn òní ẹni tó lọ bu èèpẹ̀ wá. egungun tó roko pẹ̀lú mi ẹni tó pẹ̀lú mi orí a máa gbó. ọ̀dà tá a bá ti gbàgbé lánàá o ẹni tí Sódẹ̀kẹ́ tọ́rán lọ pé ọyá kó àwọn èèyàn ẹ lọ sánlẹ̀ ẹ lọ sángbó ẹ lọ yẹ ọ̀nà ṣáájú ká tó kó àwọn èèyàn wọ abẹ́ Olúmọ orúkọ rẹ̀ a máa jẹ́ Ẹ̀dùn Olúọdẹ ìlú Ìkìjà ni o ó ní Olúọdẹ olórí gbogbo ọdẹ ìlú Ìkìjà tá a bá ti gbàgbé ká tó nára wa létí. Olúọdẹ ti Kéńtà ẹ má bínú Olúọdẹ ti Kéńtà ni o ẹni tá a bá ti gbàgbé ká nára wa létí. ará oko adágbà ẹ̀yìn dà ará akémàjò tó gbẹrú májò gbẹ̀kọ. bákan náà mo sọ fún wa yìí pé ní oṣù kẹjọ ọdún 1830 ẹni Sódẹ̀kẹ́ ló kó àwọn Ẹ̀gbá ló kó wọn wọ abẹ́ Olúmọ tá à ti sọ orúkọ rẹ̀ ní Abẹ́òkúta torí pé Abẹ́òkúta Olúmọ la wà níbo làwọn Ẹ̀gbá wà báyìí Abẹ́òkúta ẹgẹ́ bí tí babaláwo sọ fún mi pé tẹ bá ń bẹ̀ náà nìkan fi sókọ ìlú ẹ má wulẹ̀ jiyàn wọ́n sì sọ ní Abẹ́òkúta ìdí nù tó ṣe pé olú-ìlú gbogbo ilẹ̀ Ẹ̀gbá káàkiri àgbáyé lónìí Abẹ́òkúta ni. mo aláké mo sẹnu wíyẹ mo sì báwọn fọhùn dídùn. ẹ ǹlẹ́ o. ọ̀dà lánàá mo sọ fún wa yìí pé Ifá tó dá fún Sódẹ̀kẹ́ ni wípé ìlú Abẹ́òkúta ò ìlú ìfọ̀kànbalẹ̀ ìní Ifá pé o ìlú tí ó gbòòrò tí ó lọ́lá tógun ò ní kó tí wọ́n mọ̀ bí sí tí wọ́n sì mọ̀ rẹ̀ sí tí ó gbajúmọ̀ tó pé yóò sì ní ìlọsíwájú tààràtààrà nílẹ̀ Yorùbá àti ní àgbáyé. ọlọ́rọ̀ lọmọ Ẹ̀gbá ọmọ ajítọ́wọ́ àlejò bọnu ọmọ àṣìkò ọdẹ ọmọ apàtìpàbà ìlẹ̀kẹ̀. Ẹ̀gbá palẹ̀. àmọ́ kò tọ́jọ́ tí wọ́n pàjùbà tí wọ́n dúró ní Abẹ́òkúta tán o ìṣòro àkọ́kọ́ tí wọ́n kọ́ kojú ní ìyàn ṣé ẹ gbàgbé pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọmọ kówó lọ́dọ̀ àwọn ará Ìtòkò nígbà tí ìyàn dé tó bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣé ẹ gbàgbé. ìjẹjẹ wọn bí mi nígbà gbùrámù gbólóhùn bí ọ̀jẹ̀. ẹgbẹ́ ìwo ni wọ́n aláké ni ọ́ ní àdìtì kèrèkú tágùrá ni ọ́ ní àbárẹ̀ ẹ̀gbọ́ òun ṣé kàké ni ọ́. ọ̀dà tẹ́ ẹ bá ti gbàgbé mo sọ fún wa o pé lẹ́yìn ìgbà tí eléyìí lọlẹ̀ lọ́wọ́ ẹni ogun Òwìwí ṣẹlẹ̀ o tí wọ́n sì lọ kojú Ìjẹ̀bú àmọ́ wọ́n ṣẹ́gun àwọn Ìjẹ̀bú ní ogun yìí léyìí tó gbé wọ́n fi ọjà ńlá jẹ àwọn Ìjẹ̀bú léléyìí tó ṣe yí pé inú Sódẹ̀kẹ́ dùn ó sì gbórí àwọn Ìjẹ̀bú tó ṣẹ́gun wọn wá sí àárín ìlú wọ́n kàn wọ́n mọ́lẹ̀ níwájú ilé Sódẹ̀kẹ́ gẹ́gẹ́ bí olórí Abẹ́òkúta láti jẹ́ kí àwọn aráàlú ọmọ yìí pé ogun ti ṣẹ́ o ọ̀rọ̀ tí Ifá ṣẹ ọwọ́ pàṣẹ o ibi tá a bá dé ní àná ká tó wọlé lọ sùn nù. ẹ wá kó àbọ̀ sí apá karùn-ún ìta akọni Sódẹ̀kẹ́ báyìí ni ogun ṣe sá fún Abẹ́òkúta o tó ṣe pé ọkàn wọn sì balẹ̀ àwọn arántí yìí pé a kì í pe Ifá lékè o a kì í pe èso ọ̀dàrà lólè wọ́n wá gbà pé ọ̀rọ̀ Ifá bó ṣe rí gẹ́lẹ́ nù àmọ́ síbẹ̀ náà àwọn obìnrin wọn tí ń bẹ nìbàdàn wọ́n dúró àtọ̀pọ̀lọpọ̀ akọni wọ́n dúró sí Ìbàdàn tí Mọ́yẹ̀ àtàwọn Ọ̀yọ́ ti wà ní o wípé àwọn ọ̀lọ́ Abẹ́òkúta Sódẹ̀kẹ́ ó sì tún fún ìpè ta fún àwọn èèyàn gbogbo Ẹ̀gbá o ẹ máa bọ̀ lábẹ́òkúta o ẹ̀yin akọni o gbogbo àwọn alámúlégbè ẹ máa bọ̀ o ẹjá jọ dáàbò bo ìlú yìí ẹjá jọ dáàbò bo ìlú yìí ṣùgbọ́n ìwà fẹ́ ká farabalẹ̀ ká wá gbọ́ ìtàn tòní ọ̀pọ̀lọpọ̀ yín ròyìn pé ó rọrùn bẹ́ẹ̀ ká tẹ ìlú ó sì rọrùn bẹ́ẹ̀ kí ọkàn ìlú ó balẹ̀ àkọ́kọ́ ìlú ńlá tá a bá fẹ́ tẹ̀ alámúlégbè rẹ̀ ni máa ń jẹ́ ọ̀tá rẹ̀ Ọlámílékan alámúlégbè rẹ̀ máa ń jọ̀tá ni máa ń jọ̀tá rẹ̀ torí wọ́n máa jowú yí pé wọ́n gbà sáà lọ́wọ́ àwọn bóyá ìlú làwọn èèyàn ti lọ́ máa ń nájà tí wọ́n á rí pé àwọn ilé wọn pọ̀ àwọn náà dàlú tuntun lẹ̀ wọ́n fẹ́ gbé ọjà wọn fẹ́ darí wọ́n fẹ́ sẹ́rí àwọn èèyàn padà wá. ẹ̀rù ó sì máa ba àwọn alámúlégbè pé táwọn ilé bá mọ̀ di kàǹkàn tán kọ́ mọ̀ sí pé àwọn ni wọ́n kógun ja àwọn a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo rò pé òǹdí Ọlámílékan.
àmọ́ ojú làlákàn fi ń sọrí ni Mọ́yẹ̀ ṣe àní Sódẹkẹ́ ṣe torí ọmọ tó lè ṣẹlẹ̀ ó sì mọ ọ̀nà tí ọjà lè fi gbà jẹ wọ́n pé tí wọ́n bá fi lè fi ogun fọ́ Abẹ́òkúta náà ṣẹ̀ṣẹ̀ tẹ̀ yìí níbo la tó fẹ́ sá lọ àmọ́ ọkàn rẹ̀ balẹ̀ lórí tí Ifá sọ Sódẹkẹ́ sì mọ̀ yìí pé gẹ́gẹ́ bó ń ṣe ń wá ìlọsíwájú àti ìdàgbàsókè ilẹ̀ gbogbo Ẹ̀gbá Abẹ́òkúta yóò ní fọ́ láéláé lásìkò tẹ́lẹ̀ ìwà ń lọ lọ́wọ́ ẹjá wa padà sí Ìbàdàn tí àwọn Sódẹkẹ́ ti kúrò ní nǹkan bí ọdún 5 sẹ́yìn ṣé ẹ gbàgbé pé Mọ́yẹ̀ Okùnadé ni olórí Ìbàdàn ó sì ní olórí ogun Ṣìngúsì Ilé Ifẹ̀ gangan lolórí ogun nígbà tí Ṣìngúsì padà sọ́dọ̀ ní Ilé Ifẹ̀ Mọ́yẹ̀ gba àkóso òní wọ́n sì ń bu ọ̀wọ̀ fún àwọn akọni míì ń bẹ àmọ́ Mọ́yẹ̀ nìbàdàn kò mọ̀ nípa ètò ìlú àfikọ́ jagun ọjà kan wà ń bẹ lọ́jà Ìbàdàn à ń pè ní ọjà nìbàdàn ọjà Ìbàdàn là ń pè nígbà ọyá aṣọjọ ọjà Alábọ́sìdé nígbà ọyá òde ọjà Aba kìí ṣe ọjà ọba o ọjà Ìbà Olúyọ̀lé nígbà tí àwọn Ẹ̀gbá lọ tán àwọn tó wá kù tí Mọ́yẹ̀ tó gbójú agan sí iná ẹ̀ ní àwọn Ọ̀yọ́ àwọn wo mo pè é àwọn Ọ̀yọ́ àwọn tó bá ti wá ní orílẹ̀ Ọ̀yọ́ ìṣẹ̀ǹbáyé là ń pè ní Ọ̀yọ́ àwọn là ń pè ní ìjìnlẹ̀ Yorùbá níjọ́un ó wá di wípé kò sí ọjọ́ kan ní ọjà Ìbàdàn tí ọmọ Ọ̀yọ́ kan ò ní gbọgbẹ́ bí wọ́n bá ń bẹ nípàdé ìlú Mọ́yẹ̀ a máa fọn wọn a máa láálí wọn Olúyọ̀lé ń bẹ ń bẹ Kéjì ń bẹ ń bẹ Àbìtìkó ń bẹ ń bẹ Ọ̀ṣun ń bẹ ń bẹ Lákànlẹ̀ ń bẹ ń bẹ Olúyẹdùn ní àgbà gbogbo wọn tí ń sọ Màríà Àfọ̀njá àmọ́ ńgbà tí Mọ́yẹ̀ bá ń tu bí ejò tí ń tu bí ejò Lákànlẹ̀ nìkan ní máa ń gba iná ojú ẹ̀ pé wá ọmọ lániwá lọ́yọ̀ọ́ dídà lọ́dà irú rẹ̀ Mọ́yẹ̀ lọ́mọ sọ̀rọ̀ sí wa Mọ́yẹ̀ tó bá dá bí ogun àbọ̀ gbé oná ogun o àwọn Ọ̀yọ́ tó máa fún Lákànlẹ̀ ní sùúrù àmọ́ ńgbà tí ìnira yìí pọ̀ wọ́n wá àwọn Ọ̀yọ́ wá pera wọn yí pé ẹ wá o ọjọ́ kíjọ́ tí a bá tún gbọ́ yí pé Ifẹ̀ kan pa Ọ̀yọ́ kan ẹ jẹ́ gbogbo wọn ta mọ́ra tó bá lè dogun kó dogun o bàbá lè dìjà tó dìjà wọ́n ṣe pé a kó ìlú ìfún wọn náà níbi tá a lè lọ ń bẹ̀ pápá ìpínlẹ̀ ká máa lọ Ìwó àbí ká máa lọ Ẹdẹ bá a d'Ògbómọ̀ṣọ́ wọ́n gbà wá kódà bá a lọ sí Ọ̀yọ́ wọ́n á rí lé dúró sí torí Ọ̀yọ́ lẹ́gbà náà kèétú gẹ́gẹ́ bí ìpàdé tí wọ́n ṣe wọ́n dijú kan wọ́n àlà kan tí wọ́n bá sùn wọ́n ń retí ọjọ́ tí Ọlọ́run ó mú Ifẹ̀ tí wọ́n tún ṣèṣe wọn. nígbà gẹ́gẹ́ pé ẹni tá à ń sọ kò ṣòro mú ìjà ló ṣẹlẹ̀ láàrin ọjà Ìbàdàn láàrin ẹ̀yà Òwu àti Ọ̀yọ́ ẹ̀yà kí n mọ̀ pé Òwu àti Ọ̀yọ́ wọ́n wo nǹkan sọ pé Òwu tún ní àtọ̀kẹ́ tó ṣe lè fẹ́ o lórí òkú kínní irin kan bẹ tó máa fi gbẹ́ kànga apá kan ní òkúta ni pé ni wọ́n máa fi wo làwọn bàbá máa fi wo lẹ́bi tómi wà láyé ìjọ́un Òwu àtọ̀yọ́ bá jọ ń jà sí i ó bá di àríyànjiyàn baálẹ̀ Mọ́yẹ̀ wá ń bẹ lọ́jà apá kan ni wọ́n sì lọ pé ńgbà táriwó pọ̀ tí rògbòdìyàn dé ọ̀dà ò kí ló ṣẹlẹ̀ o Òwu rojọ́ Ifẹ̀ Ọ̀yọ́ ó di pé kọ̀yọ́ ó rojọ́ èmi mo ní kíní kan Mọ́yẹ̀ nígbàmí ẹ̀dáká nǹkan ẹ̀ mú lé lọ́wọ́ wọn fi ilẹ̀ ibi tí Mọ́yẹ̀ ti wá ń dá ẹjọ́ inú wá bí ọ̀gbẹ́ bàbá mo ti mọ̀ pẹ́yìn ìwọ̀n náà lẹ́wà àkújẹ́mọ̀ kankan lójú yín bẹ́ẹ̀ ọmọ ọlá ni wá lọ́yọ̀ọ́ o nígbà tí Mọ́yẹ̀ ó ṣe ọfà àdá rẹ̀ yọ ọbẹ̀ orí Ọ̀yọ́ lọ́wọ́ kan ní ewu orí Ọ̀yọ́ ò tí ì kanlẹ̀ tán tí gbogbo ọjà fi dàrú pé ẹ gbà wá o Mọ́yẹ̀ ti pa Ọ̀yọ́ o Mọ́yẹ̀ ó pa gbogbo Ọ̀yọ́ tán o ẹ gbà wá o mo gbé tí Ọ̀yọ́ mọ̀ jẹ dé. bẹ́ẹ̀ ti múra lẹ́tẹ̀lẹ̀. nígbà tí wọ́n gbọ́ báyìí kí àwọn ta mọ́ra ogun wọ́n gbé ogun ńlá gbogbo Ọ̀yọ́ ta mọ́ra wọ́n kóbọn wọ́n kọ́fà wọ́n kàdá jáde wọn ò jẹ́ Mọ́yẹ̀ wọlé rẹ̀ àfòkè ìbọn ìró bá ń ró báyìí ni wọ́n ṣe lé Mọ́yẹ̀ o Mọ́yẹ̀ sì ságbá ọ̀nà ibi tí àwọn Ẹ̀gbá ságbà jáde máa wọ ẹ̀san ọ̀nà ibẹ̀ náà ni Mọ́yẹ̀ náà tó wá sá odò ọ̀nà ni Mọ́yẹ̀ ságbà
nínú àwọn akọni tó wá tẹ̀lé tó jẹ́ akọni Ifẹ̀ Àpọ́njú Ọlọ́sùn ń bẹ nínú wọn, Arẹ́gbẹ́ ń bẹ nínú wọn, Dérè Òkùn wọ́n jọ sá lọ ni. ṣùgbọ́n ẹnìkan wá ń bẹ à ń pè ní Lábọ́sìndé, òun ọ̀bá mọ́yẹ̀ jáde torí ọmọ Ọ̀yọ́ ni Lábọ́sìndé nídìí ìyá, ọmọ Ifẹ̀ nídìí bàbá. gbogbo ìgbà tí ìyá bá ń jẹ àwọn Ọ̀yọ́ onímọ̀ ń gbà wọ́n pé àwọn bàbá mi nù, àwọn ọmọ ilé ìyá mi nù. nígbà tí mọ́yẹ̀ wá kúrò ní Ìbàdàn ọ̀dọ̀ ọba Olúwọlé Ìdómọ̀pá, ibẹ̀ ló sá lọ. ṣé ẹ rántí pé Olúwọlé Ìdómọ̀pá yìí iná bẹ̀ wọ́n ní ogun tẹ́ fi fún àwọn ilẹ̀ ìbánijọ́hun, ibẹ̀ ló wá sá lọ. nígbà tó wá wà ńbẹ̀ àwọn àbàdá wá wò yí pé tó báwo la ṣe fẹ́ ṣe o, kò tí ì lọ jìnnà. nígbà náà kì í dé ọ̀dọ̀ Olúwọlé, ó sì wà lẹ́yìn odi ọlọ́pàgọ́. ẹ wá o mọ́yẹ̀ rèé kí ni ká ṣe, wọ́n bá ní kí wọ́n bẹ̀ẹ́ kí wọ́n pè padà pé orí adé ò gbọ́dọ̀ sùn ta ọba bẹ́ẹ̀ máa bọ̀ o. wọ́n kó ẹ̀bùn lọ fún mọ́yẹ̀ ya ní pé òun ò wá fi ogun fọ́ Ìbàdàn ni. àmọ́ nígbà táwọn yóò dé Ìbàdàn ṣe ń tara wọn lójì pé tí mọ́yẹ̀ bá bàgbé gbógun dé apá àwọn ọmọ ní ká, tí Ìjẹ̀bú àti Òwu tó kù àti Ifẹ̀ tí wọ́n bá fi lè ṣe agbátẹrù rẹ̀, àlejò làwọn mọ̀ jẹ́ lágbègbè mi táwọn wà yìí. àmọ́ nígbà wọn padà débẹ̀ wọn ò bá mọ́, wọ́n ti gbọ́ pé ó ti lọ sọ́dọ̀ Olúwọlé Ìdómọ̀pá. àmì wá ń sọ àwọn ará Ìbàdàn, àwọn ọdẹ wọn ní pé ó kálukú sàwọn gbèrò yẹn lẹ́jẹ̀ tí kò bá ṣẹlẹ̀ ẹlòmíì lè ní mọ́yẹ̀ ó ti di mẹ́ta, ó ti di mẹ́rin, ó ti di kìnìún, ó ti lọ bí báyìí pé tó mọ́yẹ̀ ti lọ Abẹ́òkúta o lọ́dọ̀ àwọn Ẹ̀gbá tó fẹ́ lọ darapọ̀ máwọn Ẹ̀gbá láti gbé ogun wá fọ́ Ìbàdàn. káì bó làṣẹ wá fẹ́ ṣe. àmọ́ ńgbà tí wọ́n àgbà wá gbọ́ o, wọ́n gbọ́ pé mọ́yẹ̀ ti kọrí sí ìlú Ẹ̀rùnmú tí ń ṣe ara àwọn ìlú Òwu tí wọ́n fogun fọ́. Ẹ̀rùnmú nǹkan náà ni o, tẹ́ ẹ bá ti dé Ìbàdàn, tẹ́ bá ti dé agbègbè Òwò ròdù, ẹ bá ti ń lọ sí Olódó, ẹ kọjá Olódó o, ẹ kọjá Lálùpọ̀n, ẹ dé Ẹ̀rùnmú. tẹ́ ẹ bá ń lọ sí Ìwó, ẹ dé ìlú Ẹ̀rùnmú. ibẹ̀ ni Ẹ̀rùnmú tí mò ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ àgbà náà. mo kí ọkọ àbọ̀ ọmọ méjì. ṣẹwárí ìlú Ẹ̀rùnmú yìí nígbà tí wọ́n fogun fọ́ Òwu, ibẹ̀ ni ọba Olówù Akínjọbí ibẹ̀ ló náà tó sá lọ. nígbà tí wọ́n dé Ẹ̀rùnmú tán, wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́nà máwọn oníṣòwò Ìbàdàn tí wọ́n bá ń lọ sí ọjà Àpòmù Mọ́kìrè. wọ́n bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn gbé fún odidi ọdún kan. wọ́n ń jẹ oko Ìbàdàn tí kùrùkẹ́kẹ́ ogun sì ń lọ. ẹ máa wo ibi tí mò ń bá bọ̀ o, ẹ máa wo ibi tí mò ń bá bọ̀. àmọ́ ń bọ̀ yá wọ́n bẹ̀rẹ̀ sí ní wá gbá ogun jọ, ogun Ìpẹ́tùmọ̀dù, ogun Ẹ̀gbá, sótó yẹ kẹ́gbà ó dá sí i. wọ́n fi Ọ̀gíní àti Dégẹṣin wọ́n fi ṣọwọ́ sí ogun Ìbàdàn àti ogun Mọ́yẹ̀. Ọ̀gíní àti Dégẹṣin alágbára tààràtà nínú àwọn ogun Ẹ̀gbá. ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn èèyàn wá pín sí méjì lórí ẹ̀ ní wípé tá a lẹ́ni tó fi Ọ̀gíní àti Dégẹṣin ṣọwọ́, ṣé Olúwọlé Ìdómọ̀pá ni àbí Sódẹkẹ́ l'Ábẹ́òkúta. ẹ̀gbẹ́ méjì náà láàjọ fi wò ó ṣeéṣe kó jẹ́ Olúwọlé, torí mi ò rò yí pé Sódẹkẹ́ tọmọ tí àwọn akọni Mọ́yẹ̀ ṣe páwọn wọn fọ́ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Ẹ̀gbá yóò tún wá ní kó gún ọlọ́run lọ́wọ́ bí kò ṣe pé Ọlọ́run ló mú un. àmọ́ àwọn wọ̀nyí ajagun tàbí wọn kò sí tí wọn lè ṣe. Ìpẹ́tùmọ̀dù, Ìkirè, Àpòmù, báyìí ni wọ́n ṣe parapọ̀ o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé ogun jọ. báyìí wọ́n ṣe gbé ogun dúró tìbàdàn lọ́rùn. Olúwọlé Ìdómọ̀pá fún wọn láyè, wọ́n pa àgọ́. àmọ́ Ìbàdàn náà ò jókòó lábẹ́ ogun lákanlẹ̀, torí wọ́n fi Olúyẹdùn sílé pé kó dáàbò bo ìlú. gbogbo bí ẹ ṣe ń jà tó àwọn ogun yìí wọ́n ń lé wọn sẹ́yìn, wọ́n ń lé ogun Ìbàdàn sẹ́yìn. nígbà wá dáàrin kan ṣé wọn ò ní sẹ́wà báyìí bó la fẹ́ lọ. Délé Solú ọlọ́pàá wa lọ tẹ òjé ìgboro Ìbàdàn lónìí, odidi ìlú Ẹ̀gbá ni níjọ́un. ó wá lọ bá Olúyọ̀lé pé bàbá ẹ wá lóògùn ọ̀fẹ́ o, ẹ ránṣẹ́ sí ọ̀rẹ́ yín, ọ̀rẹ́ mi wo Kúrúnmí ní tí ń bẹ́ ń jàyè. nígbà Kúrúnmí gbọ́
ó gbéra ó gbéra ó rin ìrìn láti òru àrìnmọ́jú ni kò dúró torí àwọn èèyàn ní pé ní sọ fún Kúrúnmí ni wípé Kúrúnmí báwa náà ṣe wà lórí ilẹ̀ Ẹ̀gbá bẹ́ẹ̀ ni wọ́n náà wà lórí ilẹ̀ Ẹ̀gbá o torí ìjàyè àkọ́kọ́ tó jẹ́ ti Ẹ̀gbá náà ń bẹ lábẹ́òkúta àwọn ni ìjàyè Kúkúdì ni ìjàyè Ẹ̀gbá ìjàyè ti Kúrúnmí ìjàyè Ìkòyí ni mo ti sọ̀tàn Kúrúnmí fún wa ìyún òrújú tó ìjàyè méjì ní bẹ lẹ́gbàá báyìí ni Kúrúnmí ṣe dìde nígbà tí ó wọ Ìbàdàn jọjọ Jímọ̀ àwọn ará Ìbàdàn ní kí ni a lè jagun lọ́jọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì ọjọ́ òní báyìí ọjọ́ òní báyìí ọjọ́ òní Jímọ̀ Kúrúnmí ní ẹ̀yin ọ̀lẹ ẹjọ́ wo lẹ jí tẹ̀ jẹun lọ́wọ́ yín ọ̀lẹ òní ìlà jagun ọjọ́ náà tí Kúrúnmí wọ ogun ni wọ́n ja ogun lágbí tá à ń pè ní Mọ̀lété ni wọ́n ti ja ogun kí ni mo pè é Mọ̀lété ń bàdàn torí ẹgẹ́ mi táwọn àgbà sọ wọ́n láàrin Podó àti Ìdí Èṣù ibẹ̀ náà ni Mọ̀lété kódà ilé ẹ̀kọ́ girama kan bẹ́ẹ̀ ìgbà tí wọ́n kọ́ ilé ẹ̀kọ́ wọ́n sì ń wú eegun àwọn òkú tí wọ́n jagun Gbánámú wọ́n sì wú jáde ńbẹ̀ nígbà mo lọ ṣèwádìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo ṣèwádìí lọ́nu àwọn tó gbé wọ́n kọ́ àwọn baba ńlá wọn kọ́kọ́ lé síbẹ̀ wọ́n jẹ́rìí ẹ̀ pé bó ṣe rí nù wọ́n jagun o nígbà ogun yìí lé apogun náà ní ogun Gbánámú ogun kí n mo pè é ogun Gbánámú torí wọ́n ti wọ Ìbàdàn wá gan. ibùsọ̀ kan péré ló kù sí gbòòrò Ìbàdàn ọ̀pọ̀jà Aba nìbàdàn wà ibùsọ̀ kan péré ni kìí ṣe kò tó bùsọ̀ méjì Mọ̀lété sí ọjà Aba kọ́ àpò wọn ti lé Ìbàdàn dé kínní ọmọ pé tọ́lọ́run fi yọ wọ́n ni wípé odò kò bá lé Ìbàdàn wọ odò Ògùnpa tó wà ní sọ̀pẹ́yìn ẹ̀yìn odò Ògùnpa ní Mọ̀lété ti bẹ̀rẹ̀ kò bá lé Ìbàdàn wọ odò ni wọ́n wá mú Mọ́yẹ̀ láàyè lógun Gbánámú tá a fi pè lógun Gbánámú ni wípé Ìbàdàn àdá làwọn ní pọ̀ wọn ò tí ì rí nǹkan ìjagun àwọn ìbọn táwọn Ẹ̀gbá kó wá wọ́n wá gbá ìbọn mú wọ́n sì gbàdá lé wọn wọ́n fi pè ní ogun Gbánámú wọn ò bẹ̀rù pé kìbọn pa àwọn torí ìjà ikú àtìyè ní Ìbàdàn jà ọwọ́ bá dé Gẹ̀ẹ́sì ọwọ́ sì bá Ọ̀gíní Ẹ̀gbá nígbà wọ́n mú Mọ́yẹ̀ wọ́n fẹ́ pa Mọ́yẹ̀ pariwo ẹ má dá ṣe ẹ̀yin mọ̀jẹ̀sí wẹ̀yìn tó rọ́wọ́ pẹ̀rẹ̀ ọmọ ogun lọ́bọ́ sí ẹ fojú mi kan àgbààgbà ẹ fojú mi kan lákanlẹ̀ gẹ́gẹ́ bí ìlànà tẹ́ bá fẹ́ pa olórí ogun tí olórí ogun kan bá ní ẹ lọ pa wọ́n ti gbà pé irú ikú bẹ́ẹ̀ ló náà ó kù Mọ́yẹ̀ ní ẹ má jò ó rójú mi ẹ jẹ́ ìfojú kan Olúyọ̀lé ní ẹ má jò ó rójú mi ọdẹ ẹ jẹ́ ìfojú kan Kúrúnmí o Kúrúnmí ní ẹ má jò ó rójú mi gbogbo àwọn èèyàn lákanlẹ̀ ọ̀gbà Olúyẹdùn ọ̀gbà Kéjì ọ̀gbà Ọ̀ṣun ọ̀gbà Adélakùn ọ̀gbà báyìí ni wọ́n ṣe pa Mọ́yẹ̀ Òkùnadé o tí ń ṣe olórí Ìbàdàn àkọ́kọ́ Mọ́yẹ̀ lọ o ìlú wa bọ́ sí ọwọ́ àwọn Ọ̀yọ́ nígbà ìlú bọ́ sọ́wọ́ wọn wọ́n sì ṣe ètò wọ́n ṣe ìlànà wọ́n fi Olúyẹdùn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n fi jẹ ìdálọ́lá ní o kìí ṣe ta láàfin o Lákànlẹ̀ sì jẹ Ọ̀tún Kakanfò Olúyọ̀lé jẹ Òsì Kakanfò Adélakùn jẹ ẹ̀kẹrin Kéjì jẹ ẹ̀karùn-ún wọ́n tó bá àwọn ẹ̀kẹfà Àbìtìkó jẹ tó fi wá dórí Ọ̀ṣun ìwá ní ń já ewé oyè lé wọn lórí òun náà pàpà wá jẹ Sàrùmí kí mo lọ jẹ Sàrùmí Agẹṣinjagun elòun jẹ elòun jẹ ìfẹ́ ká máa dè torí mo sọ fún ayé pé ìtàn ńlá ni ìtàn tá a bẹ̀rẹ̀. lẹ́yìn eléyìí Ìbàdàn wá fi mọ́ bẹ́ẹ̀ ń gbà wọ́n ṣẹ́gun o wọ́n gbé ogun lọ sí Ẹrùmú pẹ̀lú àtìlẹ́yìn Kúrúnmí wọ́n sì fọ́ Ẹrùmú wọ́n mú Olówu Akínjọbí wọ́n fi ọgbọ́n ẹ̀wẹ́ àti ète wọ́n fi lẹ́yìn Olówu Akínjọbí ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ mo ti sọ yún tán yún tẹ́lẹ̀ mo ti sọ tẹ́lẹ̀. ọ̀dà o lásìkò tí ẹ gbàgbé lánàá mo sọ fún wa nípa ogun Òwìwí
tí Ìjẹ̀bú gbé wá ká Ẹ̀gbá mọ́lé àmọ́ tí ọ̀rọ̀ fàṣẹ o tí Sódẹkẹ́ ṣẹ́gun wọn. Lásìkò tí eléyìí wá ń lọ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Àwọn lúwẹ̀ la máa ń pè ní Ẹ̀gbá lúwẹ̀, àwọn là ń pè ní Ẹ̀gbádò, àwọn là ń pè Yewa lónìí. Ìlú ńlá méjì kan ń bẹ lọ́dọ̀ wọn, à ń pè kan ní Ìjànà a sì ń pè kan ní Ìlaró. Àmọ́ àwọ̀ wa ń bẹ lásìkò yìí, àwọn Ìjẹ̀bú wá àtìlẹ́yìn wọn. Sọ̀pọ̀ àwọn mo sọ pé tí a bá ẹ̀ṣẹ̀ tẹ ìlú, ọ̀rọ̀ tí mo sọ ṣáájú, alámùlégbè ẹni lọ̀tá ẹni. Wọ́n wá àtìlẹ́yìn wọn láti fi ogun fọ́ Ẹ̀gbá kí wọ́n sì má jẹ́ kí Abẹ́òkúta tó lè wáyé. Láìsí pé orí ilẹ̀ wọn o, orí ilẹ̀ Ẹ̀gbá náà wọ́n tẹ̀ sí o. Àmọ́ àwọ̀ tí wọ́n ń bẹ ní Ìlaró lára olú tiwọn kò jẹ́ kí wọ́n lè fi ọmọ ogun ránṣẹ́. Kí ló sì fà á? Aláàfin Ọ̀yọ́ ní máa ń yan olú fún wọn ní Ìlaró. Táwọn ní máa ń yan olú fún wọn. Aláàfin Ọ̀yọ́. Ọdún mẹ́ta ní máa ń yan olú. Tó bá ti wá di ọdún mẹ́ta, olú wọn wà lọ padà sọ́yọ́ yọ fẹ̀yìntì sókè olú wọn tó wá yan ẹlòmíì. Àmọ́ torí ìdàrúdàpọ̀ tó ti bálẹ̀ Yorùbá, olú kọ̀kọ̀ lọ ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta. Lẹ́yìn ọdún kẹta ni o, ó tún lọ ọdún márùn-ún míì, ní wá lọ bí ọdún mẹ́wàá, ní lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Débi yí pé inú wa ń bí àwọn èèyàn. Kò wá tó jókòó jẹ́, ní wá ń da ìlú rú, ń tà wọ́n, oúnjẹ gàba torí pé Ìlàrí Aláàfin ni ọmọ yàn bẹ́ẹ̀. Sunday o. Àmọ́ ní Ìjànà, ọba Onísàárẹ̀ Abínúwọgbó ó fi àwọn akọni méjì ránṣẹ́ nínú àwọn akọni ńlá tí ń bẹ ńbẹ̀. Ó wá fi Lápàlà àti Ajísẹ̀ ó fi wọ́n ránṣẹ́. Ó wá kù Àkèré tí ń ṣe àrẹ àgòrò kan nílùú. Àmọ́ Lápàlà ṣubú lójú ogun, àṣẹ ogun bọ́jọ́ wọ Ajísẹ̀. Nígbà tí wọ́n wá rí bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ pé tó Lápàlà ti ṣubú lójú ogun o, dàrúdàpọ̀ ti bá wọn. Àsìkò ìgbà náà wá ní àwọn ará ìlú Ìlaró wá rán lọ́sẹ̀ lọ bá Sódẹkẹ́ lágọ̀ọ́gùn Ìjẹ̀bú gbẹ́tò. Bàbá ẹ gbà wá o, ẹ gbà wá lọ́wọ́ Ọ̀kànrànjàgbà olú Ìlaró o. Báyìí ló sì wá gbé Sóbọ́nà dìde pẹ̀lú àwọn ọmọ ogun 135 135 sójà tí wọ́n mogun jà ẹ lọ Ìlaró. Àmọ́ nígbà tí àwọn Ẹ̀gbọ́n òde Ìlaró, wọ́n sì fẹ́ kí Ẹ̀gbọ́n bá wọn mú àwọn ará Abẹ́òkúta kí wọ́n bá wọn mú olú Ìlaró síkún ni. Ibi àwọn ìgbà táwọn wọ Ìlaró sọmọ pé ìyẹn ṣẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ́kọ̀ pẹ́. Nǹkan ìlú ló ní báyìí ní nǹkan ọ̀rọ̀ ní báyìí, àwọn bẹ̀rẹ̀ sí ní kókògùn tiwọn ni. Ó wá fún olú Ìlaró láàyè láti jáde tó ní wọ́n gbé sórí akẹ̀kẹ́ ni lórí láti fi sá jáde kúrò ní ìlú pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ó sì ní ọmọ kan, ọ̀rọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ ọmọ o, ayáwo là ń pè é. Ó lọ́mọ kan ọmọbìnrin ni ní olú Ìlaró. So sì wá mọ̀ pé ó ti di méjì báyìí. Àwọn Ẹ̀gbá ti gbógun ti Ìlaró. Ìjànà, ọba Abínúwọgbó wọn, òun ti ṣe àtìlẹ́yìn fún Ìjẹ̀bú. Nígbà Sódẹkẹ́ jagun tán, ó wá rántí yí pé òun ó lọ bá wọn jà. Báyìí ni wọ́n gbógun Ìlaró tí Abínúwọgbó ọba wọn tó kó gbógun Ìlaró. Wọ́n sì sá àsálà fún Sódẹkẹ́. Kùrù kẹ̀kẹ́ pé Sódẹkẹ́ ń bọ̀. Sódẹkẹ́ tó dé kò dé. Àkèré ààrẹ àgòrò tí wọ́n fi sílùú, òun kàtàn lọ́mẹ́ta síwájú ilé rẹ̀ níbi ìpè yẹn bẹ́ẹ̀ lé, òun náà ti fẹsẹ̀ fẹ́ kò fẹ́ dúró dogun Sódẹkẹ́. Nígbà ọ̀sẹ̀ o, Sódẹkẹ́ jálù wọ́n lójijì, ogun ńlá bẹ̀rẹ̀. Sódẹkẹ́ jà gẹ́gẹ́ bí alágbára. Adúpẹ́ ojú òpó ti tọ́ padà. Bí ọjọ́ aṣọ tó dára ṣóun ní yàrá. Àpẹ́ tí aládìrẹ lóní kẹ máa ń bọ̀ fóríṣiríṣi aṣọ àdìrẹ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Bàbá bẹ́ṣọ tó wuyì tó ṣe rẹ́gí tó dùn ún wò sára lọ́jọ́ ayẹyẹ. Kí ni fi ṣèyàn? Ìrọ̀rùn ti dé fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú aláfẹ́ tó mọ rírì aṣọ àdìrẹ. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ aṣọ àdìrẹ ìbílẹ̀ tó jójúlówó. Àpẹ́
ètí aláṣọ àdìrẹ ní kẹ́ẹ̀tọ̀ lọ. níbẹ̀ lẹ ti lè rí àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ bíi aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi orógbó dì, aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi ẹ̀kọ́ dì, aṣọ àdìrẹ ìbílẹ̀ àtijọ́ tó jẹ́ alákẹ̀tẹ̀, alálẹ̀, alábẹ́rẹ́, aṣọ àdìrẹ olókùn Òṣogbo náà ò gbẹ́yìn, àdìrẹ tá a ṣe sí àǹkárá tá à ń pè ní Kampala tó fi mọ́ àdìrẹ Mali àti Gambia. àwọn aṣọ ìgbàlódé tá a ṣe ní àdìrẹ náà wà díbí bíi t-shirt àgbà, àtọmọdé, batik, ẹ̀sìnkí, modern artwork, bedsheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbangba Jericho Mall ni wọ́n wà, shop 21 Jericho Mall, Jericho Ìbàdàn. ẹ sì lè pè wọ́n sórí 08056127039. àpèétí aládìrẹ Ìbàdàn dùn. ẹ jákàn sí àpèétí aládìrẹ ní gbangba Jericho Mall nílùú Ìbàdàn. oríṣiríṣi àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ ilẹ̀ ẹ̀bà ń bẹ̀ ẹ bá ti kàn sí wọn. àgbàṣàgà ẹ̀jẹ̀ ká orí ilẹ̀ wa orí àwù orí àdìgbé jọ̀ǹjọ̀ǹ mẹ́wù ayọ̀wọ̀ ọwọ́ ìjọyà ẹ̀jẹ̀ ká orí kì. báyìí ni Sódẹkẹ́ ló ṣe ṣẹ́gun wọn o, ọwọ́ sì bá Olúùlà. ó yá ń jẹ́ ń déwì mi rẹ̀ gbà kí wọ́n pẹ́ láàfin àkọ́bí ẹ̀jẹ̀ ń kí. báyìí ni Sódẹkẹ́ o ló ṣe mú Olúùlà rò tí ò kété ìkan pàtàkì lára àwọn ọmọ ogun Sódẹkẹ́ tó bẹ́ orí Olúùlà rò. wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé orí káàkiri ilé ibi tó bá gbé dé ní Ìlaró. ó di dandan o kí wọ́n tẹ́ràn rẹ̀. Sódẹkẹ́ sì mú arẹwà obìnrin ọmọ Olúùlà rò èyí tá à ń pè ní ayawo. ó sì kí nígbà tó mú dé ìlú Abẹ́òkúta ó fi ṣe aya. gẹ́gẹ́ bí táwọn àgbà sọ fún wa, wọ́n ní alágbára àti akíkanjú ni ayawo yìí. ó lágbára púpọ̀ ṣùgbọ́n títí Sódẹkẹ́ fi jáde láyé ìwádìí sọ fún wa pé kò bímọ fún un. láti bẹ̀ ó di wípé wọ́n ṣùlópó fún Sómóyè. nígbà wọ́n ṣùlópó fún Sómóyè ó bá wọn lọ sí ogun Ìjàyè. ibẹ̀ ni ọwọ́ ogun Ìbàdàn nígbà tọ́jà jẹ Abẹ́òkúta lógun ọwọ́ Ògúnmọ́lá tẹ̀. wọ́n fún Ògúnmọ́lá gẹ́gẹ́ bí ìwádìí. nígbà wọ́n fún Ògúnmọ́lá àmọ́ nígbà wọ́n ṣe ètò àlàáfíà Ògúnmọ́lá dá padà fún Sómóyè láti fi jí gẹ́gẹ́ ìjẹ́ ọmọ ìyá lójú ogun. wọ́n dá padà nígbà Sómóyè náà tún gbéṣẹ́. ó di wípé Ògúndípẹ̀ alátiṣe nígbà tó ń di alágbára ní ilẹ̀ Ẹ̀gbá. Ògúndípẹ̀ náà fẹ́ẹ́ àmọ́ kọ̀ fún Ògúndípẹ̀ pé ó kéré sí mi o, àwọn bàbá rẹ̀ iná ti ṣe ọkọ mi. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún 1875 nígbà tí Àrólé ń ṣe ayawo ó padà lọ sí ìlú abínibí rẹ̀ tí ń ṣe Ìlaró. ibẹ̀ ló sì kú sí tá a sin sí. àmọ́ ìtàn sọ fún wa pé ó fi ọmọ sáyé, ibẹ̀ ni wọ́n sin sí. alágbára ni o. ó bá Sódẹkẹ́ lógun, ó bá Sómóyè lógun. nígbà tó wà níbàdàn ó bògúnmọ́lá lọ sógun. nígbà tó padà sí àárín àwọn Ẹ̀gbá ó ń lo ogun. torí náà alágbára tààràtàrà ni. báyìí ni Sódẹkẹ́ ni ó ṣe ṣẹ́ ogun tó lọ, ogun tó kó àwọn Ẹ̀gbá lọ tó sì kó nǹkan ogun ọ̀pọ̀lọpọ̀ bọ̀. nígbà ó padà sí ìlú Abẹ́òkúta wọ́n jó wọ́n yọ̀ ọkàn wọn sì balẹ̀ wípé tó ìlú yìí ó gbé wá lóòótọ́. ojoojúmọ́ wà ní àwọn èèyàn ń rọ́wọ́ Abẹ́òkúta tó jẹ́ àwọn Ẹ̀gbá. Sódẹkẹ́ sì kìlọ̀ fún wọn wípé ẹnikẹ́ni Ẹ̀gbá tó bá dé o, èyí tẹ́ ẹ ti wà nílùú tẹ́lẹ̀ ni o, ẹ má ríra yín gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ nọ́mbà 1, kẹ́ má rí àwọn gẹ́gẹ́ bí ìkan náà ń gbogbo Ẹ̀gbá. ẹ jẹ́ ká jọ wà ní ìfọwọ́sowọ́pọ̀. á rí gbogbo tá a ti ń sọ nísìnyí pé nígbà wọ́n dá Abẹ́òkúta lẹ̀ ẹ ti ń lọ bí ọdún bíi 5 sí 6 tí Sódẹkẹ́ sì ń ṣe àkóso. Gbàsẹ̀kẹ̀ wúru olówó ẹyọ àná kò tó jẹun. ẹ ǹlẹ́ o ará akémàjò wọ́n bẹ̀rù májò bẹ̀rù. Ọlámilékan já sùn bì lálẹ́ ká tó gbé lọ́la. ìtàn Sódẹkẹ́ àti ìgbọ́n kankan. bẹ́ẹ̀ láwọn ò ní já ọmọ ẹ tí ń jẹ́ Sódẹkẹ́. olùkọ́ àgbò jà mọ̀ pé Sódẹkẹ́ ọkùnrin 3 ni. ẹ tí mo dákẹ́ tí mo sáà ń wò látàárọ̀ bàbá. bàbá èyí wá lè fi èmi ló wá jẹ́ gan-an tí wọ́n fi ọ̀rọ̀ Sódẹkẹ́ pamọ́ tó báyìí lọ́gbà. àbòsí ni kí ló fa àbòsí náà? Sódẹkẹ́ nù ló ti lọ gbalẹ̀ ìgbádùn àwọn iye wa ló ti lọ pé olúùlú wọn ló ti kó bẹ́ẹ̀ ṣe bọ́ sábẹ́ Abẹ́òkúta lu. ó tí ì gbọ́ kankan. Sódẹkẹ́ ogun oníyẹ̀ fún láàrin Sódẹkẹ́ àtogun wo àti pé bó wọn ṣe ṣẹ́gun. kí ló kan Ìbàdàn níbẹ̀, kí ló kan Dádò,
tó kúrò ní Ìjàyè kí ló kàn níbẹ̀ Ọ̀ṣun Sàrùmí kí ló fà á o tó fi gbógun oníyẹ̀fun tẹ́ lọ báwọn Ẹ̀gbájà tó fi bá lọ tí ì gbọ́ nǹkan kan ìtàn Sódẹkẹ́ ó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. oko adágbá ni wọ́n ń sùn níbẹ̀ lólúfimọ́ kò sógun mọ́ kò sọ́tẹ̀ ní olùkígbà yín là ogun ọ̀sẹ̀sẹ̀ máa ṣe wọ́n ní wàhálà ní jọ́síjọ́sí. Taofeek Alao ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa ní ẹ̀ tó wò tàbí kẹ́ lọ wò lórí YouTube ẹ̀ tó wò. Bákan náà bí mo ṣe máa ń sọ o ẹ jẹ́ káwa náà ó dìde o ká darapọ̀ mọ́ àwọn tó ń ṣe alátìlẹyìn ètò ìtàn Yorùbá ẹ jẹ́ á darapọ̀ mọ́ níta ẹ bá lè fi ran ètò yìí lọ́wọ́ ẹ rí i pé tẹ́lẹ̀ bá ti ń ṣe àwọn náà wọ́n ti kú àtúndúpẹ́ bàbá wa Mọ́gàjí Akéré wọ́n fún wa ní iná tuntun ìlà ń lò ló tó fi ṣe báyìí. +234 ẹ lè pè mí sórí +234 +234 8023687432 tàbí +234 803285588 lẹ́pẹ̀ mí sí Ọlámilékan ìbéèrè wo ló ní. ẹ̀bá wọ́n pé àwọn lájú tí ojú Sódẹkẹ́ rí ká tó kó Ẹ̀gbàjọ èèbẹ̀ ẹ̀kan jò kàrà wọn jẹ èwo tún lóògùn náà ti lọ ń jà kì. Ọlámilékan wọ́n jagun kí mo ní wọ́n ṣe. wọ́n jagun. bọ́ bá lọ́ọ̀jà wọ́n bọ̀ ọjà bọ́ bá lóò fẹ́ràn wọ́n ò fi ọ́n ràn báwọn kan bá sì ń jà tí wọ́n bá lọ́ọ̀jà bó ló ti fẹ́ ọ̀pẹ́ sí ogun wọ́n ní akánjúwówó ogun ni ó lọ arìngbẹ̀rẹ̀ wọ́là oko ni ó rò iṣẹ́ ogun ni sí àwọn bàbá wa ń gbà náà kí mo pè iṣẹ́ ogun ni sí àwọn bàbá wa. ìbéèrè mi kejì bàbá ṣé tá bá pe akọni kan pé wàá bá wa jagun tán gbẹ̀yìn invite kó wá kàn lọ mi ogun kí ni máa ń jèrè tiẹ̀ gan kí lè rè rẹ̀ mo pé Aláàfin wọ́n gbé bí Ààrẹ Ọ̀nà Kakanfò dìde pé mo sígo fún Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò wá pé akọni kan pé kó wá kùn lọ́wọ́ mi ogun. bóyá o pe Sódẹkẹ́ bóyá o pe Sọ́mọ́yì Ògúnbọ́lá ní Abógundípẹ̀ kó wá kùn lọ́wọ́. ṣẹpẹ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò básìkò èrò yóò kó gbẹ̀ lọ́ba bàbá wa ikú bàbá yèyé ni. ó ti ní bẹ́ẹ̀ ṣe máa ń pè kọ́ mu. bẹ́ẹ̀ kí wọ́n ló jèrè àwọn tó pè. ó ti ní bẹ́ẹ̀ ṣe máa ń ní torí gbogbo àwọn tí wọ́n ń jagun náà làwọn náà láwọn èèyàn tí wọ́n bá bo ìlú gbogbo tí wọ́n bá kó wọn ò kó jọ ìtọ́wọ́n kálukú bá bà ó ti wá ní bí wọ́n ṣe pín ápèmí ni olórí ogun ìpín kìnnú màá ní tẹ́ mọ́ pé lion share ó ti wá ní bí wọ́n ṣe pín fáwọn olórí ogun ẹ bá wá sígun fún wọn ó ní tí wọ́n fi ṣọwọ́ sóun náà bí Sódẹkẹ́ ọ̀bá bá wọn lógun tó bá ní àwọn ogun rẹ̀ lógun tí wọ́n bá dé ó ní tí wọ́n pín fún gẹ́gẹ́ bí olórí wọn torí pé àwọn ọmọ ogun rẹ̀ náà ó ti tẹ̀lé wọn náà lọ wọ́n ti gbọ́dọ̀ pín fún ẹnikẹ́ni tó bá yẹ gẹ́gẹ́ bí olórí ogun. àbádàbò ìbéèrè mi tó ń tẹ̀lé iṣẹ́ ogun jíjà nígbà náà lọ́hùn ṣé wọ́n ti àwọn tí ń jagun wọ́n ti irú àwọn Sódẹkẹ́ nǹkan wọ́n ti máa gba wa látọ̀run ni àmọ́ kọ́ ogun sígbà náà wọ́n lọ máa ń kọ́ ogun jíjà ni àbí wọ́n lọ kọ́ bẹ́ẹ̀ àfẹ́ àbí wọ́n ti máa gba wa látọ̀run tábà lágbájá bí okun omi nǹkan bàbá. Ọ̀kàrẹ̀ Ọlámilékan wọ́n máa ń kọ́ sí ogun jíjà ni wọ́n máa ń kọ́ sí àlọ́ ní jẹ́ pé nígbà tí wọ́n ń bọ̀ wọ́n bí pẹ̀lú ìbọn ó gbé ọfà kọ́rùn àlọ́ ni èyí máa ń kọ́ sí ogun ni àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa náà ń kọ́ṣẹ́ ni bọ́ bá lọ jọ darapọ̀ mọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀ kọ́ṣẹ́ ni ẹ̀kọ́ṣẹ́ ẹ̀ ń bá ti lọ darapọ̀ ẹ̀kọ́ṣẹ́ olóṣù mẹ́ta ń bẹ lẹ́yìn ìgbà tí wọ́n bá kọ́ bí ó ṣe mọ fàáta tí ọmọ àdá lò tí wọ́n sì ṣe àwọn oògùn bí òkìgbẹ́ nǹkan kan fún bí ó ṣe mọ̀ báyìí wọ́n tó wá máa fi sábẹ́ àwọn olórí ogun ápèmí jẹ́ bí olórí ogun ní ìsìn ìwọ lè jẹ́ balógun mi kí ọmọ méjì ò jẹ́ ààrẹ àgòrò mi ìwọ náà tó wá ní àwọn olóyè tiẹ̀ láwọn tí wọn náà tó mọ̀ pé àwọn ilé so abẹ́ wọn lọ́wọ́ á pín àwọn èèyàn sí ọ̀rọ̀ tẹ́mi bá fẹ́ sọ lè jẹ́yìn mẹ́wàá lólóyè mi tí mo ní ó sì lè jẹ́yìn márùn mo lè ní ọmọ ogun kí wọ́n máa lọ bí 1,000 sọ wá rẹ̀yìn ẹ̀yin márùn-ún ẹ̀yin lẹ́ẹ̀mọ pàṣẹ ogun ti ní ibà ṣe pín ogun sábẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ lómi bá wá fẹ́ dé ìkànnà àwọn ọmọ lẹ́yìn rẹ ni wọ́n tọ̀ wá ni wọ́n wàá mú wá bọ̀ wọ ọ̀pọ̀lọpọ̀ olórí ogun gan míì kì í mọ àwọn ọmọ ogun míì àwọn ọmọ ogun wọn máa ń mọ̀ wọn àmọ́ díẹ̀ nípò wọn wá máa ń lọ àmọ́ mọ́kànlé mọ́. ọgá ibà àkókò àbá nígbà wo ni ó sì wá dakọ ni tí wọ́n fi wá mọ̀ ládùúgbò ẹgbẹ̀rún mẹ́wàá ọ̀kàrẹ̀ àmọ́ máa bá wà lójú ogun tó bá wá rí bẹ́ẹ̀ lómi ṣe ń ṣe
eléyìí èwo ní ń jà báyìí táwọn èèyàn bá sì rí pé ipa rẹ̀ lójú ogun àwọn èèyàn náà máa wá máa dòyìká rẹ̀ tó ti ń fa akọ yọ wọ́n máa dòyìká rẹ̀ ni bàbá wa máa gbóhùn rẹ̀ sóde ká máa gbọ́ pé èwo ni wọ́n ń pè l'Ògúndípẹ̀ bàbá ọmọ yín náà ni alágbẹ̀dẹ Ògúndípẹ̀ ni ẹkùn ní lójú ogun ọmọ àdálò ọmọ ìdálò ẹ lọ mú wá ẹjẹ rí pẹ̀lẹ́ Ògúndípẹ̀ ṣé wọnú ọ̀káre orí ẹ̀ ó kànkè ọ̀ dàgbà afẹ́yìnlẹ̀ fún ọ ibẹ̀ wọn ti máa ń mọ̀ wọ́n bí ó ṣe nínú nígbà Ògúnmọ́lá àti láyé Ìbò Olúyọ̀lé ìpẹ́ẹ̀rín ogun ló bá wọ̀ Ìbàdàn díẹ̀díẹ̀ bó sì ṣe nínú fún ààrẹ Látòsá Ìbàdàn bó ṣe nínú fún Ògbórí Ẹfọ̀n gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nì tó bá ti ń fàyọ lọ́fi máa ń mọ̀ wọ́n díẹ̀díẹ̀ ọ̀pọ̀ pé láti rúkọ kúrúùtù náà ni sọ́jà ti máa ń lo òkè lóòkè tí ó fi dé jẹ́nẹ́rà. ó pé gbọ́dọ̀ tó a dọ̀gà bàbá. yọ dọ̀gà tẹ́mi rẹ̀ bá gùn tí ọba kú lójú ogun. ìbéèrè kan ni mo tún ní bàbá ní fi káàdì ẹni bàbá ní pé ẹ pé Ìbàdàn lé mọ́yẹ Òkun Adé tán pa tán yan olórí mi táwọn ọlọ́yọ̀ àwọn Ọ̀yọ́ tán yan olórí mi ẹni náà yan Ààrẹ Ọ̀nà Kakanfò ọ́fíìsì Ààrẹ Ọ̀nà Kakanfò. Olúyẹdùn tó fi ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé kò sí kúrẹ́tì mo ṣe kò tí ì máa jẹ baálẹ̀ ńgbà náà tó bá pé wọ́n fẹ́ Kakanfò náà lò tí ibà wá ń jó sí ibà oúnjẹ òsì Kakanfò tí lákàlẹ̀ ìjọ tún Kakanfò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nísìnyí bàbá kí ló dé pé Kakanfò náà mi yàn fún olóye mi. tó bá dé lọrin dòdò lónìí ààrẹ là ń pe oyè lé àwọn ọmọ ààrẹ Àfọ̀njá òun ló wò pé oyè bá bo òun ààrẹ ní kẹ́ ẹ fi pé òun wọ́n sì gbà torí pé jagunjagun ni wọ́n ò fẹ́ jẹ baálẹ̀ ò lè lo ogun tó bá fi lè jẹ baálẹ̀ yóò jókòó wọ́n gbà pé oyè akọni ni gbogbo àwọn oyè ogun wọ́n yàn sí Ìbàdàn èyí tó pilẹ̀ Ìbàdàn tó ní oyè ogun àwọn jagunjagun ni. àkúgbàtà lẹ́jọ́ Ẹ̀gbá ń jàre abímọláké ọmọ aláké Fọlájagun Ẹ̀gbá Fọlájà ó fèkèjà ọmọ Ẹ̀gbá onípẹ̀dù alùlà Ẹ̀gbá onípẹ̀dù alùlówó lọ́wọ́ alágbogbo ọ̀ràn àyàn tantan abíniláké kò sẹ́nu gbígbó lẹ́nu bíi kékeré. ó dá o ká tó máa lọ sùn ní alẹ́ yìí jẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi égbéjọ bíi olólédè Amẹ́ríkà ò bákan náà ni Adégbóyèga ọmọ Ayíkándú Philip Suya ní New York City ní Amẹ́ríkà mi ìgbàgbé Túndé Ajẹlẹ̀ Túndé ọmọ ọ̀run Ajẹlẹ̀ ọmọ Orówùsì ní Kọ̀bọ̀mọjẹ́ nìbàdàn mo dúpẹ́ ò ní UK bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúbùnmi Aláwòdé ní Texas lamẹ́ríkà ìgbàgbé Rahman Fọlọ́nsọ fún ìgbà gbogbo ní orílẹ̀-èdè Amẹ́ríkà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Dr. Fámákinwá Ìjẹ̀ṣà Òṣùnré onílẹ̀ Obì ní orílẹ̀-èdè India àwọn ni wọ́n ṣe agbátẹrù ìtàn akọni Ṣódẹkẹ́ yìí náà já darapọ̀ mọ́ wa o kẹ́yìn náà ṣe agbátẹrù ìtàn akọni Ṣódẹkẹ́ ẹ sì lè máa ṣe alátìlẹyìn fúngbà tá a bá fẹ́ lọ ṣe ìwádìí ìjìnlẹ̀ wọ́n ṣe pé irinṣẹ́ ni o ẹ fi ṣọwọ́ sí wa o bá ṣe pé irinṣẹ́ ẹ bá sì fẹ́ ká bá yín ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa ìtàn yín ẹ lè pè wá ẹ fẹ́ ká sọ ìtàn ìran yín ni o ìtàn ìlú yín àbí ìtàn akọni yín ni àbí ẹ fẹ́ ká bá yín kó ìtàn ìdílé yín jọ ẹ pè wá á sọ gbogbo àwọn ìlànà tí à ń tẹ̀lé Ọlámilékan ọmọ kámẹ́ ká máa dágbére. tó títí di ọ̀la bàbá lọ́la sí ma. lọ́la a gbìyànjú ètò Space FM a wà ní Space FM 90.1 ní alẹ́ ọ̀la láago 9 di aago 10. táwa lè ṣètò wọn ní ọ̀lẹ́ ọ̀la bá. a gbìyànjú rẹ̀ a gbìyànjú. títí wà láti wá pàdé o kájọ fi pàdé ire o. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yà Afẹ́nifẹ́re àti ẹ̀yà alátìlẹyìn káàkiri tìbútòrò àgbáyé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ló ń gbàgbé títí ọ̀la dá tó pàdé ní apá kẹfà ìtàn akọni Ṣódẹkẹ́ mi àwọn wípé ejò kò ní rọ́ọ̀lù wèrè pè láyè kó dúró ire o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Lájí Abbas àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni.